ó ní Agbala Gabriel dádùbúlẹ̀, ọmọ aláta dádùbúlẹ̀, ọmọ ilépo dádùbúlẹ̀. ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìyá ìbejì tó sọ̀rọ̀. Yes, we saw ìyá ìbejì's voice and I can play. If you want me to go over it again, we can play it. Ìyá ìbejì, ìyá àwọn twins ni mò ń sọ o. Ìyá ìbejì, ìyá àwọn twins. Woman yìí lòun ti get to know ma. Ó lòun ti get to know wípé Agbala Gabriel bímọ síta. Ó ní but òun ò sọ because ó tún lẹ́nu òun sọ fún wọn pé ayé ọmọ yẹn máa bàjẹ́ tó bá gbọ́rọ̀ ẹ̀ níta. So you were living with every one of them. You fear sí wọn. They were living with you with fears. Ọmọ kékeré 24 years old tó wá sí church ẹ, tó wá ìgbàlà wá sí church ẹ as a pastor. Ṣé ọmọ tó tú ẹ ní gbogbo àṣírí yìí? Ọwọ́ kejì 23 years old. Imagine 23 years old girl tó wá sí church ẹ as a choir. Ṣé wọn pé jẹta ṣọ́ọ̀tà ṣe ṣọ́ọ̀yẹ̀yẹ́ lèmi kọ́ fi ṣe. Ṣùgbọ́n èyí ni mo fẹ́ wá bá ẹ sọ̀rọ̀ bí ìyá àtọmọ. That girl was 23 years old when she came to your church. Kò níyà, kò ní bàbá. Ó wá ìgbàlà wá. Ó wá ìrànlọ́wọ́ wá sí church. Ó lórí òun pé òun good nínú kápá kọrin nínú church. Ó pè mọ́ra. Ó ní kí ló fẹ́? Ó lóun need help ni. Ó dà pé lóun kọ́ṣẹ́ àbí nǹkan kan. Òun need láti ra equipment àbí kẹ́tìrà lòun mi ti ẹ̀ rántí story yẹn. Ó ń ta ṣàwámà. Ó ń ta ṣàwámà. God bless you. Òun need owó tó ń kọ́ máa fi start. Èlò lè fẹ́ fi start ṣàwámà. Tó bá fẹ́ ṣèyàn ní oore gangan. This is somebody that has been attending your church. Okay? Let's even assume pé kò tí ẹ ń ṣe nǹkan kan ní church. Ó wá ìrànlọ́wọ́ wá lásán. Owó tó máa fún èlò ni. Ó tún wá jẹ́ kwaya. Ẹni tó máa ń gbé ìyàwó ẹ̀ ló máa gbé orin. Òun ló máa gbé ìyàwó ẹ̀ lẹ́yìn. Ó wà nínú kwaya. Ó ṣiṣẹ́ fún Ọlọ́run nínú ìjọ ẹ̀. Agbala Gabriel, ó wò pé kò ṣàánú fún ọmọ yẹn. Wípé lásán pé ó tiẹ̀ ń ṣiṣẹ́ fún ẹ. So irú ìwà wo ló ń wù sí àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ ìgbòǹgbò? Muyideen ti jẹ́ ká mọ̀ wípé ó máa ń lu gbogbo wọn ni. Ó máa ń dá wọn dùbù sílẹ̀ ni. Ó máa ń fìyà jẹ àwọn tó ń bẹ ṣe ni. That is why they call you Olúwami. Ọba Ọlọ́run ọba jẹ́ orúkọ. Ọba Ọlọ́run ọba jẹ́ orúkọ. Yes, like Chris Okafor. Ìkan náà ni gbogbo yín. So gbogbo ẹ̀yin tẹ́ mú ọ̀rọ̀ ẹ̀sìn, especially ẹ̀yin màámi tẹ́ wà lórí YouTube, kó tí mo mọ̀ pé YouTube làwọn ìyá ẹ̀ máa ń wò. Ẹ̀yin máa wò létẹ̀ ẹ̀yin tẹ́ bá rí wò. 370 lórí YouTube yìí. Mo bẹ̀ yín ni ẹ̀yin màámi mú kẹ́yìn lẹ́pọ̀ jù nínú bíbá. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Ẹ máa jẹ́ kí àwọn ọmọ yín kí ó yé wọn, especially àwọn àtàwọn níta àwọn tó wà ní Nàìjíríà, wípé olè làwọn tó ń pe àwọn láwọn òjíṣẹ́ Ọlọ́run. Most of them are olè. Wọ́n ti láti àárọ̀ ẹ lọ wo orí TikTok, wọ́n máa jókòó bẹ́ẹ̀ látàárọ̀ dalẹ́ ni. Àwọn ló máa lọ sórí gbogbo àwọn show wèrè táwọn àwọn ilé ibi tó ń bá wọn ṣe, àwọn lè máa rí níbẹ̀ tó máa jókòó, wọ́n máa kọ́lé ní ṣé ó sọ pé ọmọ Ọlọ́run lòun ni, ṣèbẹ́ èèyàn lára ẹlẹ́ran ara ni. Kò sẹ́ni tó bá yín sọ pé kò ń ṣe èèyàn ẹlẹ́ran ara, ṣùgbọ́n ìwọ tó jẹ́ pásítọ̀ tó ní pásítọ̀ nìyẹn tí àwọn èèyàn ń bẹ́ẹ̀ ṣiṣẹ́, ìwà wo ló ń wù sí àwọn ọmọ ìjọ ẹ? Most of you, and it's not only pastors, most of you that you have house helps, how do you treat your house helps? How do you treat your domestic staff in the home? Ìwà wo lẹ ń wù sí wọn? Some of you are so wicked pé ọmọ ọ̀dọ́ yóò lè jẹun lórí tébù tẹ́tí ń jẹun. Ọlọ́run ò fẹ́. Ó tún wá jẹ́ ìwọ tó ń preach nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ká kọ́kọ́ gbé charity sẹ́gbẹ̀ o. Ẹ kọ́kọ́ gbé charity sẹ́gbẹ̀. Ẹ ká kọ́kọ́ mu ní ọ̀nà Ọlọ́run tó pera ẹ̀. Because mo rí àwọn àgbàlagbà kan tí mo mọ̀ pé àwọn kì í ṣe lébi. Àwọn máa ń ṣe content ni.
tí wọ́n sọ pé David ṣe Solomon ṣe kò sẹ́ni tó mọ̀. We cannot fight for God for real, and God's ways are not our ways, and we have no right to judge anybody on earth. No, that is not even about it. But we cannot stop talking about it because we need to create more awareness for people until this guy stops all his bullshit. Bóyá ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn ẹ̀yin gbégbá ọ̀rọ̀ Jésù nìkan. Ẹ wò gẹ́gẹ́ bí individual nínú society tó ń ba ìlú jẹ́. Ẹ kọ́kọ́ wò gangan wípé òkè tó ẹgbẹ́ yìí ni àbúrò yín ó wà ní position tí ọmọ yẹn wà, báwo lẹ ṣe máa feel? And ọmọ yẹn nìkan la rí, others ńkọ́. Kejì nìkan la gbọ́ ń pa ẹ̀, others ńkọ́. Muyideen la gbọ́ ń pa ẹ̀, others ńkọ́ tí wọ́n lè sọ̀rọ̀ síta. Nígbà tí Muyideen, most of us condemned Muyideen. Wọ́n ní irọ́ ló pa. Àwọn condemn ẹ̀ lórí platform wa o. I stand for òótọ́ ni torí òótọ́ lèmi máa dúró fún. Abiyamọ ni mi ò ní gbàdúrà kí tí ẹ bàjẹ́ ṣùgbọ́n má bàtọ̀ ọmọ ọlọ́mọ jẹ́. Muyideen lè jẹ́ tó jẹ́ pé ó ní challenges lórí substance, but you are taking advantage of him because you plotted everything right from the onset. O ní kọ́kọ́ bọ̀bọ́ yóò tọrọ owó kò ṣe kọ́kọ́ ó lò láti gba owó ni. Another baby got a baby girl for him again. You can imagine. Father Abraham fún gbogbo èyí tẹ́ jáde tẹ́ sọ wípé kò ṣá kìí ṣe Ọlọ́run kìnnìkan ń gbàgbé ẹ̀. We are look tẹlomi wọ́n lóòótọ́ ju tiẹ̀ lọ, but torí pé òun jẹ́ tó ń jáde tó wá ń lu àwọn aráàlú ní jìbìtì, tó ń fi ọ̀rọ̀ Ọlọ́run lu àwọn èèyàn ní jìbìtì. Are you saying we should stop talking about it so that he can continue his ways? Ẹ tó bá kọ́ pé who said Ìyálájé èso lórí búkú ẹjọ́ Olúwa ṣeun ẹjọ́ nítorí Ọlọ́run ọba àti ní òní bàjẹ́ o. Kí ni Ìyálájé fi jó lórí búkú ẹjọ́ máa mute yín mi ní block yín ẹjọ́ nítorí Ọlọ́run. Ìyálájé ò ṣe nǹkan kan. I still stand by it. Ìyálájé dìde ó jáde nígbà tó máa sọ̀rọ̀ ó sọ tiẹ̀ jáde. Ìgbà tó dúró fún bí ìyá ẹ lè expect kó wá tún gbogbo àṣírí ẹ̀ síta náà. Even pẹ̀lú bó ṣe ìsọ̀rọ̀ ẹ̀yìn gbá àwọn àgbàlagbà kan nínú program tó ń pè jáde wípé Ìyálájé ẹ má sọ̀rọ̀ Ìyálájé ẹ má sọ̀rọ̀. Àwọn ìyá mi tí mò ń sọ lórí YouTube nìyẹn. Àwọn ìyá àgbàlagbà tẹ́ pé wọ́n yìí believe pé well we can still settle things behind. But it's different from this. You are calling yourself black girl sis, you are calling yourself a pastor. Ó ní ọmọ ọjọ́ tó jẹ́ choir mistress ẹ ó wá ìmọ̀lọ́wọ́ wá. You saw her there as a young girl, beautiful young girl nínú choir. Ó pè kí ni ìṣòro ẹ̀? Ọmọ yìí ní ìṣòro ló gbé mi wá sí church. Number one kò sẹ́ tó wá sí church yẹn tí ò ń ṣe ìṣòro ló gbé débẹ̀. Ìṣòro àti jẹun ló gbé lómi débẹ̀. Weekend food yẹn nìkan ló gbé lómi débẹ̀, kò sí nǹkan míì. Ọmọ yìí dẹ̀ sọ ìṣòro ẹ̀ fún ẹ. Ó wá ní kó ní ìṣòro ní hotel. Kó wá bá ẹ ní hotel. You invited her to the hotel. She went there. Of course, for you people that will say ṣọmọ yẹn náà mọ nǹkan tó ní kó wá ṣe lóòtẹ́ẹ̀lì ó máa mọ. Ṣùgbọ́n ebi ò ní jẹ́ kó kóńgó orí ara ẹ̀ pé kí ni dádì ni kí n wá ṣe lóòtẹ́ẹ̀lì. Àti pé ẹni tó ń wá ràn lọ́wọ́ á ti rẹ̀ wò pé at least òun ò ṣe kú ṣe káàkiri wáyé pé pásítọ̀ ló ti ẹ̀ fẹ́ ṣe kó ń kúkú lọ. A ní mí gan ó lè má wo owó ẹ̀ sí pásítọ̀ rárá. We don't know how naive she could be. And she went there to meet you. Pastor, ẹ bá gbé oko ńlá jáde. Farmadol, you said I should lose weight. I will lose it. Thank you. Oh, parọ́, ó sòótọ́ ni. I will lose weight. Farmadol, so ṣe, I will lose weight. Ó ti ẹ̀yin, ó wá gbé oko jáde fún ọmọ yẹn. Ọmọ rí oko ẹ̀rọ Ọlọ́run bà. Ó wá bá ọmọ kékeré yẹn sùn at 23. Number one, ó ní àbúrò tó jẹ́ age mate ọmọ yẹn. Ìyàwó ilé ẹ̀ wà ń bẹ̀. Ó dẹ̀ fi hàn pé ọmọ yìí tí bá tiẹ̀ máa ṣe olóore tó bá tiẹ̀ wá máa dolóòótọ́ tó máa fún ní owó yẹn. Wọ́n ní di èní bóyá wàá dá lókòwò tọmọ yẹn wá sí church ẹ̀.
and this is somebody tí gbogbo yín sọ pé ṣebí ẹ ti ẹ̀rọ oore kan mọ oore wo wà l'Agbala Gabriel ń ṣe. It's just common sense. àti àjọkẹ́ tó fáwọn ọmọ méjì pẹ̀lú ìyá ní 25,000 naira. ẹ tí ẹ máa gbọ́ mo máa débẹ̀ àǹtí mi máa débẹ̀. Okay, this is somebody that every week agbá àwọn èèyàn jáde àwọn olórúkọ àwọn oníkìní agbé wọn jáde ní same church kán dáwó fún wọn. Ó wá dú ọmọ yìí nídìí bóyá owó tó máa fi bẹ̀rẹ̀ business yẹn lè má ju 300,000 lọ. Ó wá lọ bá sùn olóò máa fún lówó o fún ní kọ́bọ̀ bóyá 5,000 àtọwọ́ oúnjẹ tó jẹ ní hòtẹ́ẹ̀lì yẹn nìkan ló máa rí. So you actually promised to give us something you never did, and this is you people tẹ́ ẹ sọ pé ṣe ẹ̀ tí ẹ̀rọ oore tó ń ṣe ṣèbó ń gbá àwọn èèyàn ń ṣe wọ́n lóore. That means pé kò ṣe anybody lóore, irọ́ ló pa. O tún wá pàdé ọmọ yẹn, you met her as a virgin. O pàdé ọmọ tó yẹ pé ọ̀ṣàrà yìí ní bóyá bó ṣe pàdé ìyàwó ilé ẹ̀ náà nìyẹn tó bá. Olúwa ṣe mí lóore kò sí rọ́mbẹ̀. It's not impossible. Kéèyàn tiẹ̀ kọ́kọ́ bá obìnrin nílé iyì ní ayé àtijọ́. Olórí burúkú làwọn bọ̀dá àsàlẹ̀kù wọn ọ̀dọ́ bá wa nílé. Wọn jẹ́ kí wọ́n bá wa nílé àwọn bọ̀dá àsàlẹ̀kù yẹn èpè lẹ́wọ̀n máa gbà bọ̀dá mi ní sàlẹ̀kù. Torí ẹ jẹ́ kó bá wa lé ẹ ti tìbọ̀ ti fọwọ́ sí fún àwọn bọ̀dá àsàlẹ̀kù ò jẹ́ kó rí ẹ̀jẹ̀ níjọ́ tọkọ wa fẹ́ wà. Wọ́n ti bà bẹ̀ jẹ́. Mo ṣe ń sọ gbogbo àwọn ilé alágbolé tí wọ́n gbé kékeré. That is why you cannot tell anybody when those things happens to you. And when they come out ní old age irú Ìyábọ̀ tó dìde tó sọ pé wọ́n bá wọn sùn ní kékeré gbogbo yín ẹkẹ́yìn bò. Ṣé bóun là ń sọ yìí kò ní dáfẹ́ ìbọ̀dá àsàlẹ̀kù gbogbo ìbọ̀dá ní sàlẹ̀kù lórí burúkú yìí. Ẹ máa mú wa lọ sínú tọ́ílẹ̀tì níbi ṣáláńgà ẹ máa tọwọ́ bọ̀ kò ní dáfẹ́ ìbọ̀dá àsàlẹ̀kù. Most of us cannot tell our parents. We cannot. We will just be like àkókò mọ̀ tó ṣẹlẹ̀ á ní kí n máa fọwọ́ pa àwọn olóko ẹ mọ iye ọmọ tó ti ṣe bẹ́ẹ̀ fún mi kékeré. O wá bá irú ọmọ yẹn o bá lé at 23 years old. Kó tiẹ̀ wú ẹ lórí pé ní Gen Z ọmọ Gen Z sì òyìnbá lé kò dẹ̀ ṣàánú ẹ̀ bójú owó tó fẹ́ fún ní nǹkan tó fẹ́ fún kó tiẹ̀ dá lókòwò. Kó wá dọ́gbọ́n nínú church kó wá mú jáde wípé inú àwọn kwaya àwa yìí o wọn náà nídìí ẹ̀pù o. Gbogbo àwọn tó ń lọ church èèyàn mélòó ló ń gbé jáde Agbala Gabriel gbogbo èyí tẹ ló ń ṣoore. Èèyàn mélòó l'Agbala Gabriel ń gbé jáde nínú that same church. Church tẹ́pẹ́ bá ti débẹ̀ báyìí ẹ ti rí àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ pé àwọn tó need help ni. Èèyàn mélòó l'Agbala Gabriel ń gbé jáde ní weekly pé ẹ ti ẹ̀ ṣàánú ẹ̀ torí ẹ ló ń ṣàánú. Ẹni kẹtì ẹ̀ wo oore ọjọ́ kan mọ́ lára oore wo ló ṣe oore tó ti máa rí owó tiẹ̀ owó tó fi kọ́ ilé ẹ̀ iṣẹ́ wo ló ṣe tó fi ní ilé kan ilé kejì tó ní school tó ní oní hospital iṣẹ́ wo lẹ gbé sílẹ̀ owó ẹ̀yìn ìyá ìlú òyìnbó tẹ̀ ń sẹ́ǹdì sínú foundation kó fi kọ́lé fún ìyá àbèjì kó fi kọ́lé fún Sanyẹ̀rì àbí kí ló kọ́ ètò kú yẹn Sanyẹ̀rì kan ló kú o sorry túwẹ̀ bèbè gbogbo àwọn owó yẹn òun l'Agbala kó jọ tó fi di ẹni tó dìlé ni. Ẹ̀yin màmá tí àwọn ìyá yín táwọn ọmọ yín fún yín ní kọ́bọ̀kọ́bọ̀ kẹ́ fi jẹun tẹ̀ ń kó owó fún tẹ̀ ń kó owó fún owó yẹn ọmọ yín ní ò tí ì ní ilé lórí. Some of you here mo ti sọ story ẹ̀gbọ́n mi kan fún yín tó refuse láti lọ kọ́lé sí Nàìjíríà ọ̀tí torí pé àwọn àṣekóhun tó lọ ṣe tiẹ̀ wọ́n máa ń kó owó fún pásítọ̀ ni wọ́n máa ń kó owó fún orphanage ni. Some of ẹ̀yin tẹ̀ ń fún ní owó nílẹ̀ ní Nàìjíríà because ẹ believe pé Nàìjíríà wọ́n ń gbá àyàn wọ́n ń ṣe wọ́n mọ̀ kíkí kó fọwọ́ mi ṣàánú òun lẹ̀ ń ṣe. Ẹgbọ́n nǹkan tí àwọn kan sọ ń bí ẹlòmíì ṣe nítorí ó ti rí àwọn tó ti wà nínú ìnira bíi tòun rí ó dẹ̀ ń take advantage of àwọn yẹn ó dẹ̀ ń gba owó yẹn ó dẹ̀ pé ó rí àwọn yẹn gan á jà fún òun làṣírí ẹ̀ tó fi tú síta.
àṣírí ẹ̀ wá tú síta, ẹ̀yin wá fi ń wé Emmanuel, ẹ fi ń wé Jésù, ẹ fi ń wé Solomoni náà dóbò púpọ̀, Ọlọ́run yìí nífẹ̀ẹ́, David dóbò púpọ̀, Ọlọ́run nífẹ̀ẹ́. Ọmọ sí ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn náà, àkúlè pa á máa báwí náà ni. Don't tell anybody to stop. Don't tell anybody to stop. Don't advise any speaker to stop talking about it. Leave speakers, let them come out, let them expose him more. The more they talk, the more people come out, victims come out to speak and see. Brother, gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ̀yin ṣe ti yín gẹ́gẹ́ bí pé yes speakers ni yín, orí yín dẹ̀ pé ó ń ṣàwọn elébi tó ń ṣe láti lè support ẹ̀ láti gba owó. Ó ní àwọn kan elébi ni wọ́n. By their action you shall know them. Ẹ ti mọ àwọn yẹn, wọ́n fẹ́ build platform lórí TikTok, wọ́n fẹ́ make owó. Irú àwọn ilẹ̀ máa rí tó máa jókòó, tó máa stage show. A máa dúró tì ní, a máa tẹ́kìní kan ní, ṣóun nìkan lọ́kọ́kọ́ máa jalè ní. Ṣé ti rí nǹkan tẹ́ ń breed ní Nàìjíríà? And most of you are living in Nigeria. Inú ìyà nínú ìṣẹ̀lẹ̀ wà. Èyí wọ́n yìí protest lórí pé níná kì í níná, ẹ máa fọwọ́ nu ara báyìí ni, ẹ káṣí fún yín máa ń gùn tó yìí, ẹ máa ṣe báyìí. Wọ́n ń paná yín, wọ́n dẹ̀ ń gba owó náà. Bó ṣe ń bẹ̀rẹ̀ náà rè, ṣèbó ní owó tó máa appropriate fọ́rọ̀ náà. Irú wọn l'Agbala Gabriel yìí, wọ́n ti mú owó yẹn, wọ́n ti divert ẹ̀ síbò míì. Lẹ́nì kan ló kú tó lọ bímọ níjẹta ànákọ́ ni, wọ́n gbé kiri lórí Instagram. Kí ló pọ̀ ọmọ yẹn? Oxygen ò sí ní government hospital. Oxygen kò sí, ọmọ yẹn ti lose kínní, kò sí oxygen tó máa fi revive ẹ̀. N tó pa ọmọ yẹn nìyẹn. Public hospital ni o. Gbogbo yẹn wà ń bẹ̀. Tí BBL kọ́ eléyìí lọ bímọ, ó tún yàtọ̀. Tí BBL private hospital nìyẹn lọ, ìyẹn jẹun yóò tán wọ́n fẹ́ fine ni, tìyẹn yàtọ̀. Eléyìí ó lọ bímọ, public hospital. You can imagine how tough it is ní Nàìjíríà yẹn. Àwa ń sọ̀rọ̀ àwọn tó jẹ́ pé àwọn ẹni ibi tẹ̀tún ń pè ní pásítọ̀ yín. Brother Gabriel òdòbòdòbò. Ẹ̀yin kan wá jáde, ẹni kò ṣáà kì í ṣe Jésù, òkú ẹ̀ náà máa ń le. You're doing nothing but you're destroying him more. Tó bá di pé àwọn kan dúró tó dẹ̀ rí pé àwọn tó ń sọ̀rọ̀ yẹn, àwọn ọlọ́pọlọ èèyàn, àwọn àgbàlagbà tó jẹ́ pé I don't understand, I don't know how to express myself on this. Ṣùgbọ́n ní àwọn kan tó jẹ́ pé ó mọ̀ pé wọ́n ṣiṣẹ́ tí wọ́n ní olè làwọn yẹn. Àwọn yẹn náà máa jókòó látàárọ̀ dalẹ́ tó máa gbé gèlè tó máa dàbí wèrè. Àwọn yẹn kọ́ là ń sọ, I'm not talking about ilé bí àwọn yẹn kọ́ ní. Tó bá rí ìwọ tó jẹ́ pé gbogbo àwọn èèyàn wọ́n mú ẹ̀ lé èèyàn gidi ní society, ó ń ṣe show, ó ń rí owó, olówó lọ́wọ́, oníṣẹ́ tiẹ̀ ìlú òyìnbó ló ń gbé, àbí Nàìjíríà kan tó wà okay. Tó bá ń support ẹ̀ tó ń fọwọ́ ra lẹ́yìn kò ní change. Hábìlì pé kan tó ń ṣe yẹn dá ẹjọ́ glasses ni mò ń ta o, ṣe láìkẹ́ ṣàkọlélẹ́yìn ṣàcommended ni ó fine, ṣàcommended ni gbogbo ètí máa fi wọ̀nyí lálẹ́ ṣe ti gbọ́. I do prescription, I do recommended for male and female. Ẹjọ́ ẹ pè mí. Irú àwọn èèyàn gidi yẹn, ọba Tọ́lání yìí sísítà mi, irú sísítà Tọ́lání yìí ó ti fẹ́ fún lọ́rùn pàtipẹ́, ó ti fẹ́ fún Agbala Gabriel, ó ti fẹ́ fún lọ́rùn pàtipẹ́. Wọ́n á jẹ́ kó fún lọ́rùn pa ni. Irú àwọn èèyàn tí wọ́n dúró tó mú òótọ́ ọ̀rọ̀ yàtọ̀ sí ẹ̀yin elébi. When they see that you are someone on social media that has the voice and you are standing by such a person, inú ẹ̀ máa dùn ní. Kò ní mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. O ti fi wé Jésù, o ti fi wé Muhammad, o ti fi wé Solomon, o ti fi wé David. A rò pé ṣùgbọ́n àwọn kan náà forgive òun yìí kí wàá di tẹ̀yìn. Kọ́lọ̀ tí wàá ṣe pé platform yìí tóbi.
tí platform yìí bá tóbi ẹ fi ṣe nǹkan tó dáa, ẹ fi sòótọ́ ọ̀rọ̀. Yes, you said you have you have condemned this act, but ó ti tó now, ó tó fún kíni, ó tó fún olè kó má jalè lọ. Ẹgbẹ́ ọkọ̀ tí Yábejì yẹn wí, ó nígbà tó ń gbọ́ kíní yẹn, ẹ wo bí tí máa yí wicked dé. Ọmọ yẹn wá pè ẹ́ after some, ó yìí lọ sí church ẹ o, ó yìí lọ gbé máìkì o, after tó ti do lóyún tó ti do, mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń feel. Ọmọ yẹn ti bá sùn, ó fún lówó tó yẹ kó fún. Oh, promise him. That same girl was still coming to your church and you were still seeing her. Òun wo, o ti ṣe tiẹ̀, o ti yọ tójú ẹ̀, o ti máa lò níta àti mọ̀. Ọmọ yẹn dẹ̀ ń wá síbẹ̀, ó ń kọrin, ó dẹ̀ ń wò ń bẹ̀. Lẹ́yìn ìyàwó ẹ̀, ọmọ wá pè pé òun lóyún. Oníkọ́ ọmọ lọ ṣẹ́yún. Pásítọ̀ yín nìyẹn o. Pásítọ̀ yín tó máa lóun ṣe àánú fẹ́ dà, ṣùgbọ́n fẹ́ pa ọmọ kan. Ẹjọ́ ẹ bá mi mute tẹ́ bá ti dé. Ó fẹ́ pa ọmọ kan, your pastor tẹ́yìn pè ní pastor, tẹ́yìn pè lólóore. Irú wọn náà máa rí ọmọ ní títì, wọ́n á gbé, wọ́n ní ha abiyamọ wo ló sọ ọmọ nù. Ẹjọ́ ẹ bá wa dáwó fún ká tọ́jú ọmọ yìí. Nítorí pé kò ń ṣe pé ó nífẹ̀ẹ́ humanity, nítorí owó tó fẹ́ rí lórí ọmọ yẹn ni. Tó tó bẹ́ẹ̀ tó nífẹ̀ẹ́ humanity ni, ó ní dóòyàn kó lóun lóyún kò ní kó lọ ṣe. Ẹ̀ṣẹ̀ tẹ́ni tó sọ ọmọ nù tó lọ gbé ní títì tó ń ṣàánú ọmọ yẹn, ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ìwọ náà ṣẹ̀ tó kó fẹ́ báyé ọmọ kan jẹ́, ọmọ tó yẹ kó wá ṣe oríire ní Nàìjíríà, kó di president, kó má di Buhari, kó di president gidi. Òun ló fẹ́ báyé ẹ̀jẹ̀ yẹn, ó fẹ́ kó wá sílé ayé. But you pretend to be good when you see a child out there and he loves us all over the world. Ẹ wo ọmọ tí ìyá kọjú sílẹ̀, àánú ṣe mí, mo sunkún gbà tí mo débi tí mo rí màmá ò tí jẹun látàárọ̀. Meanwhile, ó léèyàn tó wá bá ẹ wípé bí ń pa òun tó fún lóúnjẹ. Kí ni Jésù gan wí? Ó ní nígbà tí ebi ń pa mí ò fún mi lóúnjẹ, nígbà tí mi ò rí léwọ̀ ò ṣílẹ̀kùn fún mi. Ta ló ń sọ, ṣé Jésù fún rẹ̀ ló ní ìdí ẹ̀pù ni? Ṣé báwọn èèyàn tó wọ́n sì wá ní sílé ayé? And you as a pastor that you are preaching the word of God, you cannot use that to help that girl. Ọmọ yẹn wá tún yìí wá sí church Agbala Gabriel. Òun rí, òun wò ó, kò sí ìtókùn ẹ̀ mọ́. O ti ṣe tiẹ̀ kúrò ńbẹ̀, o ti do dáadáa, o do dáadáa. O wá fi sílẹ̀. O ní kó lọ ṣẹ́yún, ọmọ lòun ò ṣẹ́yún. Ọmọ lòun ò ṣẹ́yún. Ọmọ sá ń ṣọ́ọ̀ṣì, kò wá sí ṣọ́ọ̀ṣì mọ́, ó lọ bímọ. Ọmọ bímọ tó ń pè ẹ́ Agbala Gabriel, ó gba ọmọ. Wọ́n ní wọ́n ló fún ọmọ yẹn, ló fún wọn ní owó orúkọ tó ń sọ àwọn ọmọ yẹn, àwọn ìbejì. Ìwọ ló fún wọn ní orúkọ tó ń sọ àwọn ọmọ. How wicked can you be? And you people are calling that person a philanthropist? No. Àti àjọkẹ́ kò fún wọn lórúkọ o. Màmá yẹn náà ló fún wọn lórúkọ. Wọ́n ní kò fún wọn lórúkọ, àwọn ọmọ mú orúkọ wá látọ̀run. Wọ́n ti mọ orúkọ, àníyàbèjì yẹn sọ pé ó fún wọn lórúkọ sẹ́ẹ̀. Kò fún wọn sẹ́ẹ̀. Okay, let's even accept that. Okay, kò tiẹ̀ wá tún fún wọn lórúkọ. Good. Wọ́n pè é. Okay, he didn't give them name. Okay, they are James. And he sent them name. Anyway, whichever way. Wọ́n pè é, ó yọjú níjọ́ ọkọ mọ́. Torí kọ́ máa sọ pé pásítọ̀ ń ṣàgbèrè. Ó fìyà jẹ ọmọ ìbejì. Ìgbà tó lọ́ọ́ máa ṣèyanu ẹ̀, ó bí ìbejì ọkùnrin méjì. Ọkùnrin méjì làǹtìlanti ló bí. For all of you that you are saying ìyàwó ilé òbí kò bọ́kùnrin kìíní kan, please stop saying that rubbish, okay? Ọlọ́run ló ń ṣe ọmọ, àtọkùnrin àtobìnrin ọmọ lọmọ ń jẹ́. In fact, some people prefer ọmọ obìnrin gan jọ ọmọkùnrin lọ. So pé wá bí obìnrin, ìyàwó ilé bóbìnrin kìíní kan, it is what it is, it doesn't matter. Nǹkan tóbìnrin sọ́kùnrin ṣe, obìnrin ṣe tó dáa jù lọ. Ṣùgbọ́n obìnrin ló fẹ́ gé dádì mi lórí ní airport tó jẹ́ pilot yẹn, Ọlọ́run ló ní kí dádì mi jàjẹ́ sára. Ìbóbìnrin ni pilot tó fẹ́ gé wọn lọ, tó fẹ́ gé dádì mi lọ́pọlọ sọ́hùn. Ṣùgbọ́n lọ́run ló yọ Àyìndé tó ní kó lájẹ sára. Ṣùgbọ́n ni pilot yẹn. So ọkọ tọkùnrin ṣe, obìnrin ṣe jù bẹ́ẹ̀ lọ. So please stop talking about her. Ọlọ́run wá mú obìnrin ọkùnrin no, doesn't matter. Kò gba placenta, ní ẹgbàgbé ọ̀rọ̀ àìmọye placenta tó ń jù sí títì. Ẹnu jọ fẹ́ jọ ẹgbàgbé ẹ̀, àìmọye placenta tó ń jù dànù.
nílùú òyìnbó gan placenta wọ́n máa fi ń ṣe àwọn oògùn wọ́n ṣe oríṣiríṣi pẹ̀lú ẹ̀ so it doesn't make anything. dáàdi yìí ò ní oògùn flight àti tọ́lá ni màá ṣe yín lè ṣe gbẹ̀yìn ni. Ọ̀túnba, you have 4 daughters and you are happy. God bless all our children. Àtọkùnrin àtobìnrin tí ọmọkùnrin mi bá fún ẹ níṣòro wàá gbàdúrà pé o béèrè rí láyé yẹ. Ẹlòmíì ní ìfọ̀kànbalẹ̀ ó bí ọmọbìnrin ó fi wàhálà wá ọmọkùnrin kan ṣoṣo yẹn tó níbà ló fún ní wàhálà tó fi kúrò lé ayé yìí. Mo mú èèyàn kan tó pé ó ti bí obìnrin ó wá wọ́kùnrin last born tó jọ́kùnrin second to the last ó tún dátà tó tún bí yẹn tán ó tún wọ́kùnrin mi ọmọ yẹn gangan n tó fojú wọn rí tó fi tó woman yẹn fi kú. So there are times pé ó máa ń ṣẹlẹ̀ so please let's leave that one for another day. But ó wá bí ọmọ ìbejì fún ẹ ó wá tọ́jú àwọn ọmọ náà ìwú ẹ̀ ló dẹ̀ ló ń gbọmọ lọ́mọ ní títì ló ń tọ́jú wọn wàá rẹ̀ tó gbọmọ dání wàá ní ẹ jẹ́ ká tọ́jú ẹ̀. What kind of a pastor are you? What kind of a philanthropist are you? You're not a philanthropist. Olè ní ẹ́ n tó máa jẹ ló sún ẹ débẹ̀ kò ń ṣe pé o nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ. I disagree totally with that. tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ you will not treat anybody, not a woman, not a man. tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ mú ìdí tó forí ẹ̀ gba owó o ò ní tẹ sílẹ̀ tójú ẹ lọ tó ní mo ṣàǹpankẹ́rẹ́. àwọn èèyàn nítorí pé ó kàwé ní ìwé ní kọ́kọ́ èèyàn máa ń ka ọpọlọ. ẹni tó bá jẹ́ pé ó wicked ni o ò rò pé o lè débi ipò tó wà ló ṣe gàràgàràgàrà. wọ́n ní ọmọ ìwà bímọ tán wọ́n wá ń bí ẹ ní owó pampasì owó pátá owó búrà o ò rí kọ̀kọ̀ fún wọn. tìyá àbèjì ẹ̀mọ̀ pé ìyá alájẹ ti sọ tí wọ́n níjọ́ yẹn wọ́n ní o tún dó ìyàwó mú ìdí ní odò dáadáa. òun girlfriend ẹ wálé tó wà ń ta kó lè máa fún ẹ ní service every day o wá mọ̀ ọmọ gbẹ̀mú ìdí o wá ní kó fi bẹ́ẹ̀ fàyàwó wọlé. ẹ mọ̀ pé àwọn ọkùnrin máa ń ṣe kinní yẹn. Do you know that some men àwọn lọ́nà ọmọ tọ́bí síta o wọ́n wá ní ká bu àwọn heart pọ́ùn ló lè ọmọ ìwọ náà wá gba ọmọ nínú ilé pé àbúrò ọkọ mi ló lè ọmọ àti ìyàwó ẹ̀ ló ń gbé ní ìyàwó tó gbé wọnú ilé yẹn tó dé àbúrò ìyàwó àbúrò ẹ̀ ọkọ ẹ̀ ń do mọ́ ẹ lára nínú ilé ni. That's why o lè sọ fún mi pé ìlú òyìnbó ta tiẹ̀ wà yìí ńgbà táwọn ọmọdé táwọn dáàdì ní ká gbàyàn sí ilé tó bá múyàn kan wá àbúrò mi kan bá múyàn kan wá ní obìnrin mu ní gbàtí ìpè mo fẹ́ yàwó fọ́kọ mi. Ẹjọ́ ẹ má ṣe bẹ́yìn no I don't need any wife from my husband. I am okay. Ilé yẹn wà gbogbo wa wà okay. You understand? You now put another woman in the same estate where you live with your wife. O wá mú fún Muideen, o ṣèyàwó fún Muideen, o kó sùtù sí Muideen lọ́hùn ní táyì Muideen wà báyìí. Bọ́tà yẹn ẹgbẹ́ bí ló wà. Ní Muideen ṣe báyìí. Bẹ́tí yìí ò ní bí kíkọ́ yẹn torí òṣèlú àná a day before the wedding. Bachelor's Eve làwọn ayé ń ṣe beating Eve ló fún Muideen. Bachelor's Eve la gbọ́ pé ọkùnrin ń ṣe Sisters Night la gbọ́ pé obìnrin ń ṣe. Ìgbà tí ìlú alubara night ló fi Muideen ṣe a night before his wedding. And this is the same person tó gbé wá gbowó wedding ó gbé wá gbowó shop ó gbé wá gbowó eyín ó gbé wá gbowó gbẹ́kú ọmọrùn lọ. Gbogbo owó náà dà. Where is the money? You think he used all that money for Muideen? No, he never did. The 10,000 tó lò fún Muideen every week owó pé panumọ́ ó ka ẹ̀pọ̀ òdó ìyàwó òun. Ó ka ẹ̀pọ̀ òdó ìyàwó òun ló ṣe ní kó pa ẹnu mọ́ lò fún 10,000 every week. Meanwhile anytime tó bá ti gbé jáde ó tún sì raise owó lórí ẹ̀. Muideen ò rí 10%. Look guys, you don't know this guy's tricks. Gbogbo owó tí pọ̀pọ̀ yìí rí kò ná 10% lórí àwọn èèyàn tẹ́ni kó fún lówó ni. Bẹ́ẹ̀ ni kò ná 10% lórí àwọn èèyàn tẹ́ fún lówó. Àṣírí ẹ̀ tú nítorí Ọlọ́run ti ní òun máa lo kejì. Ọlọ́run lù ẹ́ lágbára Ọlọ́run wàá fi ẹsẹ̀ ara ẹ̀ rìn jáde tó bá lọ ṣe operation yẹn.
ibikíbi tó bá ti ṣe operation yẹn wàá rí àánú Ọlọ́run gbà. Ogun tó bá wá ṣẹ́ nílé ayé ẹ̀ kò ní ṣẹ́ láwọn tó ṣàánú ẹ̀ lórí lórúkọ Jésù. Kò ní ṣẹ́ mọ́ mi lórí, kò ní ṣẹ́ mọ́ ní bọ́dì lórí nínú wa. Nítorí Ọlọ́run mọ̀ lò ẹ́ láti tú àṣírí Agbala Gabriel. Fún gbogbo èyí tẹ̀ sọ pé wọn ò mọ̀ọ́re, ìyá àbèjì ọmọ aráyé ò mọ̀ọ́re. Ẹgbẹ́ nǹkan tí ìyá àbèjì yìí sọ. For so many of you, mo rí tẹ̀ nǹkan updates from landlord to tenants. Ṣé yìí gbàdúrà kẹ́ jẹ́ landlord nínú igbó kìjìkìjì? Ṣé gbàdúrà àrò ẹ̀ fúnra yín? No life, nothing in that place. You move there, no life for you again. Bí gbàtà ayé ẹ̀ ti pín ni. It's not even a retirement area. But most of you are quick to say Sherry kìíní kan kí ló ṣe. Oore tó fi rí owó fún rẹ̀ kò ṣe oore fún anybody. Woman yìí ní it is an estate. Woman ìyá àbèjì yìí ó ní bóun ṣe gbọ́ tó gbé yẹn get in touch pẹ̀lú òun pé Agbala Gabriel ló fún òun ní oyún kò dẹ̀ gba ọmọ kò tọ́jú àwọn ọmọ. Woman yìí drive láti Èkó mi mọ̀ bí tó ń gbé ó yẹ kó ló ń gbé o bóyá ó ní ṣá òun lọ sí Ìbàdàn ó ní tẹ bá débi tí màá yìí máa ń polówó yẹn ó lè ṣe máa rí another 1 hour ẹ máa gbé ọ̀kadà ní títì ọ̀kadà 1 hour. No wonder táwọn mú ìdí ní 3,000 lówó ọ̀kadà tó máa gbé yín within that estate. Are you calling? Ṣebí I told you nígbà tí ọmọ ìyá àbèjì ọmọ aráyé lè wá sọ fún wa ó nínú igbó níbẹ̀ nígbà táwọn dẹ̀ débẹ̀ òun sọ pé àwọn ò fẹ́ ilé ìyá ti nílẹ̀ òun nílẹ̀ bí kan tẹ́ bá dáwọ́ fáwọn àwọn alọ́kọ́ ilé síta bàbá yìí ní no. The only way you can get money on this platform is for you to get a land here. I'll give you a land. Wàá mọ̀ pé ó ń build empire ẹ̀ díẹ̀díẹ̀ ọmọ kékeré tó ti ní ọgbọ́n olè lórí. Yahoo without laptop ni bàbá yìí ṣe fẹ́ iye èèyàn tẹ́ ẹ̀ mú. Yahoo without pen. Smooth operator ni Agbala Gabriel. Ó jókòó ó wo vulnerability àwọn èèyàn ó wo òpònú táwọn èèyàn jẹ́ ó dẹ̀ wo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n dé genuine givers bó bá ṣe sọ̀rọ̀ yìí genuine givers will still give. Bó bá ṣe sọ̀rọ̀ yìí sẹ́ àwọn èlòmí tẹ́ pé wọ́n ti wò pé wo I will give, they will give. They might not get giving but they will give others. Because àwọn yẹn naturally they have charitable hearts. Kò sí tẹ́lẹ̀ sọ wọn ò lè rí ọmọlàkejì wọn kó sunkún wájú wọn tó bá kú wọn náírà lọ́wọ́ wọn wá fún ọmọlàkejì tó ń ké ni bọ́lọ̀ ṣe dáhùn yẹn nìyẹn. Ó wá lo opportunity yẹn ó wá fi lu jìbìtì àwọn èèyàn ẹlẹ́dàá wọn gan abìẹ́. Woman yẹn ní kóun tó dé inú ibi tó lóun kọ́ ṣọ́ọ̀ṣì sí tó kó àwọn èèyàn sí ó ní 1 hour lórí ọ̀kadà. He now saw you ẹwọ́n tẹ́ ń pè pásítọ̀ o ó fẹ́ lọ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé ọmọ tó bímọ fún ẹ ó dẹ̀ pé ẹ ń pásítọ̀ ó lóun kọ́kọ́ ti débẹ̀ wọn ò jẹ́ kóun rí òun pẹ́pẹ́pẹ́